fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́ lẹ́yìn. Wọ́n wà nílé, ṣé kò sí? Kò sí wàhálà jàre, wọ́n rán mi sí bùrà Sàámú ni, ṣán wà lé. Ọdún yìí ọdún ayọ̀ mi ni máa kọ́lé ńlá má dẹ́ tún ra máa bí mọ́lé mọ́. Kí ló ṣẹlẹ̀? Gbóhùn ìwé sáré bọ́ta, ẹni ẹ̀fẹ́ ràn mí níṣẹ́. Alálùbáríkà nìyẹn. O rántí pé mo sọ pé mo fẹ́ rán ẹ ń ṣẹ́ òun ló ṣe sáré wáì kò dé bàjẹ́ fún ẹ. Wọ́n ní white o. Ó ní sáré kiri mọ́ o. Bó ṣe mú mi bí ẹ̀gbọ́n tó mú mi bí bàbá tó mú mi bí everything Ọlọ́run á máa wà pẹ̀lú ẹlẹ́rìn ẹ̀yẹ. Ó ní ráàmù bọ́ ọkọ mọ́. Ó ní ráàmù bọ́ ọkọ mọ́ lọ́dún yìí àti títí ayé. Èyí tó bá ti dì mú ṣíkún báyìí abẹ́gbọ́ ẹjọ́ máa tanra yín jẹ títí tẹ́ máa fi padà fẹ́ra yín ni. Bẹ́ẹ̀ ló máa rí o. Mo fẹ́ jáde straight ni. Kí ni? Yóò kí yín ó ti ń kí yín látẹ̀kàn. Ta ni? Ó ní ẹ̀wẹ̀ yín náà àwọn ẹ̀wọ̀n tó ń kí yín látẹ̀kàn. Bíbí straight. Mi rí ẹ̀. Máa wọ bàtà gíga, máa wọ nǹkan gíga. Ọ̀dọ̀ mi ló ń bọ̀. Tó bá dẹ̀ rìn káàkiri náà obìnrin ní láti pákéjì rẹ̀ wà pákéjì rẹ̀ nípa àyà wà pákéjì nípa ẹ̀yìn wà pákéjì tẹ́ bá wọlé tán tẹ́ bá túra yín sí òwò tán ẹjọ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Èmi ga àwọn tí màmá rí level ni màmá rí ó ti yẹ ẹ́ sì ṣé kò sì yẹ nǹkan. Àlàáfíà. Oṣù ọ̀ ṣàlàáfíà náà ló wà bí irú àwọn obìnrin bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn àwọn ènìyàn yan àlàáfíà náà máa wà wọ́n ní yẹ ẹ fẹ́ rí màrí. Ṣebí Ìfàmù Èkìtì registrar bẹ̀nà fẹ́fẹ́ registrar kóòtù bẹ̀ ṣe bó nìyẹn fẹ́fẹ́ má yẹn. Wo bùrà Sàámú pásọ sọ bẹ́ẹ̀ ló rán mi sí yín wọ́n ní pé kẹ́ wá ra wọn. Mẹ́yìnbó. Pásọ sọ bẹ́ẹ̀ wọ́n ní pé kẹ́ wá ra wọn pé wà very important gan. Orí ẹ̀ ò pé bàbá rán ni níṣẹ́ irúṣẹ́ yóò kì í fi tọmọ jẹ ni wọ́n lẹ́ni dẹ́kun lájà wọ́n ní kò jalè ẹni tó gbé fún ni pásítọ̀ sọ bẹ́ẹ̀ ló rún ẹsẹ̀ mi lóde ń bọ̀ wá jíṣẹ́ fún mi kí ni èjì pásítọ̀ sọ bẹ́ẹ̀ sọ fún mi náà. How old is he? Ìgbà tí wọ́n rán ẹ nírú iṣẹ́ yẹn kí ló dé tí wọn ò lè send as message. Brother mi ní nọ́mbà yín. Àwọn tẹ́ wá jẹ́ sàwáwù tó wà nílé ńkọ́ ṣe bẹ́ẹ̀ lẹ́ni ẹ̀jẹ̀ lè tó jẹ́ sàwáwù ẹ. Ọ̀dà mi láìkẹ́ o mi láìkẹ́ ẹ ṣe máa pè mí ní sàwáwù ilé kí ni èè jẹ. Ẹ kò sí wà lẹ́jọ́ má ṣe orí burúkú yìí wọ́n bí lọ padà lọ sọ fún Pásítọ̀ bẹ́ẹ̀ sọ pé mi ò wà ní ìmọ̀ èjì ẹ̀. Dádì lè máa ń pè wọn, dádì ìwà la máa ń pè wọn, ẹni ẹ̀kan dá wọn lóhùn. Dádì kí you there. Ìbáfò. So ó mọ̀ kí wọ́n ló jókòó dé mọ̀ kí mo rí ẹ̀. Láì ṣe pé bí yóò change ojú sí mi. Tí mo lè sọ pé kò má dé bímọ lọ tún bá mi sọ̀rọ̀ eléyìí. Má jọba tàbí tí màá fi ṣẹ́pẹ̀ fẹ́ ni. Má jọba ni. Bùdá Sàámú ẹ má bínú ìwọ náà ó máa mọ bó ṣe máa ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ ń gbà mí. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ lọ yọjú sí wọn. Wọ́n pè ní ló ṣọlá. Yọ̀ṣibí sórí motivational speaker tó ra wọlé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó máa kú tá ń di ẹni o ẹ̀wà tó fẹ́ gbégbẹ́ tó fẹ́ máa tà ó ní kó múra sí o. Mi ì tẹ́wà Bùdá Sàámú. bẹ́ẹ̀ kókó gbẹ́nu sọ̀hún orí ẹ̀ bàjẹ́ dà orí ẹ̀ dàrú ẹ̀ àbújáwé má bá mi sọ̀rọ̀ sí ebi ìwọ ló ń control life mi ni. O ti ṣọ́ọ̀bù ayé o ti ṣọ́ọ̀bù sàlẹ̀ o ti ṣọ́ọ̀bù everything o kò rò pé kò lè má control mi anyhow bó ṣe wẹ̀ are you sick or something màá mẹ́wàá má dà sí ẹ̀pẹ̀ má dà sí ẹ̀pẹ̀ kí ni right orí tó ti máa control mi anyhow bó ṣe wẹ̀. Wọ́n jẹ́ kọ̀rọ̀ ní gbẹ̀ngàn èrè ayé mi àtẹ̀mí lọ́wọ́. Kó jẹ́ kọ̀rọ̀ ní gbangba kó jẹ́ kọ̀rọ̀.
ló ṣẹlẹ̀? Bọ̀dá Sàámú kò lè bọ̀dá Sàámú ni. Bọ̀dá Sàámú ṣe gan ni. Bro. Bọ̀dá Sàámú kí ló ṣe yín? Bọ̀dá Sàámú ṣe bẹ́ẹ̀ yín là ń pè kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín? Kí ló dé tutù báyìí? Kí ló ṣe yín Bọ̀dá Sàámú? Bọ̀dá Sàámú. Kí ló ṣẹlẹ̀ Bọ̀dá Sàámú? Ibo ni wọ́n gbà bọ̀? Bíbẹ̀ ni mi ń gbà bọ̀. Látọ̀nà bí. Ọ̀nà bí ni wọ́n gbà bọ̀. Ọ̀nà bíbẹ̀ ni mo ń gbà bọ̀. Ọ̀nà bí tán ti domi lù mí. Ibi bẹ́ẹ̀ mo ń gbà bọ̀. Ibi ló ń gbà bọ̀. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀? Mo kàn déédéé bọ̀ ni lójijì báyìí tí máa rí báyìí mo kàn rí èèyàn yẹn ó dà kó lo nǹkan dúdú sójú àfi fìrì tí máa rí báyìí next tí máa rí olùpọ̀ da omi lù mí. Omi yẹn mi mọ̀ ó rùn bíi kẹ́míkà burúkú ni. Bọ̀dá Sàámú. Ẹ jọ̀ọ́ ẹ má bínú bẹ́ẹ̀ ṣe wò mí ẹ ṣé ojú mi ò ti máa jẹ. Ẹ jẹ́ n wò ná. Kò tí ì jẹ. Ọwọ́ mi ò ti máa jẹ. Kò sí nǹkan tó ṣọwọ́ yín. Àjẹkù ò ṣe o ìgbà tó sọ fún wọn tó rán wọn iṣẹ́ omi lásán ló ní kán dà ó ní kán dà kẹ́míkà. Kí lẹ̀ ń sọ tó ń dùn mọ́ yín lẹ́nu mo ṣe bíi ti kíni kí ló ṣẹlẹ̀? Kò ní dà fún ẹ. Ẹ má ṣe pé fún mi lásán. Ẹni ìgbà bí ìwọ náà gbà bí ìwà ẹni tó dómi lómi látẹ̀ ìwọ ló kíwọ ẹ lóde kò mọ̀ wèrè tí bọ̀ wèrè tí bọ̀ kọ́lọ́ kó gbà ní lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ní táwọn ṣọ́. Orí ṣe wà ṣòro ṣe báyìí Bọ̀dá Sàámú báwo ṣe máa ń yàn kó wá nù. Èyí ò mẹ́rin lọ́wọ́ bí. Ṣé ńlá la ni? Má bínú. Ó lè pé ńlá la. Mo sùn ní. Ńlá la ni. Mo lọ́ra ní. Mo sùn ní. Orun tí mo sùn. Ṣé ńlá la ni? Wẹ́rẹ́ ni Bọ̀dá Sàámú. Ládùúgbò yìí. Ṣé mi lọ́la ni? Ládùúgbò mi. Ta ló ṣe lóyún ilé fún mi ládùúgbò mi? Wèrè ẹ sọ fún mi ṣé mi lọ́la ni? Ẹ fẹ́ ṣe ọ̀rọ̀ yín lè ṣe. Tó bá ti jẹ́ kó òun lo tòmí sí ló ní bẹ́ẹ̀ máa ṣe ó ti yé yín. Báwo ni kí n ṣe ṣe? Ṣé kí kúnlẹ̀ kí n máa dọ̀bálẹ̀ kí n máa bẹ ni? Onídìgẹ́ kúnlẹ̀ ọmọ níbẹ̀ máa yanjú ẹ̀ ṣe bá gbàlagbà ni. Ọ̀dà ẹ ti máa rọra. àgbàlagbà ni mí àkúmẹ̀ nínú ẹni àmẹ́ nínú wá ìgbà ìṣòro ó là mọ̀ rẹ̀ ìwọ wo orúkọ tó mọ olórí burúkú ìwọ orúkọ tó ṣe orúkọ tó ṣe fẹ́ kí orí ẹ̀ yí bàbá ẹ mo mọ contribution tí mo ṣe nígbà tí wọ́n jí bàálù ẹ̀ kò ní já fún ẹ olórí burúkú yìí evidence lè máa jẹ́. Ìwàláàyè Ọlọ́run ò ní fi yín sílẹ̀ mo ti ṣèwádìí yín dáadáa mo dẹ̀ rí wípé onígbàgbọ́ pọ́nbélé nìyín ìdílé onígbàgbọ́ òun ni wọ́n bí yín sí bàbá yín màmá yín wọ́n gba Ọlọ́run gbọ́ ṣùgbọ́n pẹ̀lú gbogbo èyí wọ́n rí wípé ètò àti ìlànà ti yín ó yàtọ̀ sí ètò àti ìlànà ti Ọlọ́run àti ti àwọn òbí yín àwọn nǹkan wọn yóò dẹ̀ bójú mu kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ máa fa ìjọ̀gbọ̀n káàkiri àdúgbò ẹ tún máa lé àwọn ọmọ obìnrin ṣóṣòṣó ẹ máa lé wọn kiri ẹ máa balé wọn ẹ kó òǹbí ẹ bọ́ sọ̀hún ẹ bọ́ sọ̀hún ẹ kó òǹbí ẹ kó òǹbí ẹ bọ́ sọ̀hún báwọn adìyẹ ṣe máa ń ṣe nìyẹn tákọ adìyẹ máa lé abo kiri ẹ̀yin ò dẹ̀ ń ṣe léyìí tó ráwọn adìyẹ olólùbáwí òun ló fà á èyí tí mo fi wò wípé kí n fi ẹ̀mí ti Ọlọ́run kí n fi bá yín sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run tó wà lára àwọn òbí yín àti tó wà lára tèmi á kọ̀nẹ́ẹ̀tì mọ́ ti yín á dẹ̀ yí yín padà so ẹ yí padà pátápátá. Ẹ ṣé pásítọ̀ ṣẹ́rí tó lóbìnrin bó ṣe máa wà nìyẹn ó ní láti wà báyẹn because ṣẹ́rí tí n bá ní láti testron kí n testron àwọn ọmọ yẹn kí n wá mú kan ó máa le gan eléyìí tí n bá mú gẹ́gẹ́ bí ó ṣe dé mi lójú o ní màá fi ṣèyàwó ìyàwó yẹn òun dẹ̀ ló máa yé mi padà kò tí yé yín. Kò tí yé mi o. Obìnrin tèmi bá fẹ́ yẹn òun ló máa bẹ́ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ tó bá bá mi sọ̀rọ̀ yẹn yóò máa yí mi padà ẹ ní sùúrù pastor in fact nínú ọkàn mi báyìí mo ń ro nǹkan kan tẹ́ bá lè ṣe fún mi tẹ́ bá lè bá mi wo nǹkan tó dáa ọmọ kan tó dáa nínú ọmọ ọjọ́ yín kẹ́ẹ̀dẹ́ fi fún mi kí mi dẹ̀ sọ dáa. rárá ohun tí mò ń sọ òye yín ọ̀tọ̀ ni ohun tí mò ń sọ ọ̀tọ̀ ni ohun tẹ́ ń sọ ẹ lè fẹ́ tẹ̀sán obìnrin àwọn obìnrin wọ́n ti ní ọkọ àmútọ̀runwá ti wọn ẹ̀yin náà dẹ̀ níyàwó àmútọ̀runwá ti yín àgbà lẹ máa gbà. ọba. Bọ̀dá Sàámú kí ló ṣẹlẹ̀. mo rò kò ti gbẹ ni ṣé kò ì gbẹ ni. agbègbè aṣọ yín ló tutù yìí kí ló ṣe yín. àbí pẹ̀lú nǹkan tó ń rí bíi pé mo tọ̀ sára. rárá tẹ́ bá tọ̀ gan ẹṣẹ́ máa tọ̀ síbi aṣọ lókè náà ni ẹ lè tọ̀ sára shirt. má sọ bẹ́ẹ̀ mọ́
àwọn mi máa ń tọ̀ tó jẹ́ pé ìtọ̀ yẹn máa dẹ́yìn wọn ni wọ́n máa tún fẹ́ yìn kó. kò ń ṣe tẹ̀yìn ẹ̀yìn ò ń ṣe tẹ̀yìn. ṣe ọmọkùnrin kan ló dó mi lé mi lórí. kí lẹ sọ. ó dó mi lómi ó dẹ̀ sá lọ. brọ́sàmù. ó dó mi lómi ó dẹ̀ sá lọ. ní community tẹ́ ti ń jọba. wàláì. ó lórí lára ó dó mi lù yìí. ẹ wo ní bọ́dọ̀ wá. ní bọ́dọ̀ wá sọ̀rọ̀. pásítọ̀. ẹ wẹ̀ ẹ má bà mí kọ́ṣọ́ ẹ má bà mí kọ́ṣọ́ ẹ filẹ̀ ṣó ti yẹ yín sìn. dáadáa ò lè jà àmú láwọn tó gbójúlé. confam. mo lè má lè jà lọ́wọ́ yìí mo lè má máa ń yẹn mo mọ̀ pé mo láwọn tí mo gbójúlé ṣó ti yẹ yín sìn. ejò òun ló mọ paṣẹ ejò tọ̀ níbò lórí àpáta ọmọ náà òun là ń rán síná àwọn tó máa gbèjà mi rè. ọmọ Ọlọ́run làwọn. kí lẹ́lẹ́ ń bá wọn sọ. ọmọ Ọlọ́run làwọn mo ní kó máa ṣe jẹ́jẹ́. wo bí gbogbo tí pásítọ̀ ti ń bẹ̀ẹ̀ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó di pé mo débi o máa gbọ́ o àmọ́ àkọ́kọ́ lọ ṣe lé iná àbọ̀ máa dóbi lùmí wa dé bá wò. 100. ṣé wàá bá wo ni. ó ti di ṣíṣe. olórí burúkú lọmọ yẹn pẹ̀lú bó ṣe dá nǹkan bojú yẹn mi ò yí ara ẹ̀ wò àmọ́ mo mọ̀ kí tí o bá yí ara ẹ̀ wò tán ó kéré jù ìbọn tó máa wà lọ́wọ́ ẹ̀ àtọ́ méjì tó wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ yìn tó ti yẹ àmọ́ bọ́yẹn ò ṣe problem kò sí ní gbogbo dọ́bù kò wà lọ́wọ́ ẹ̀ o máa gbà kúrò ẹ máa kọ́kọ́ bá mi discipline ẹ wá nà wá bá mi tí n bá ṣèwádìí ẹni tó jẹ́ tán bẹ́ẹ̀ ni. kí ló kọ ẹ̀yin àtòníbọn pọ̀ náà kí ló kọ ẹ̀yin náà àtòníbọn pọ̀. aláàgó ohun ẹ ti lọlẹ̀ mi ò gbọ́ ẹ mọ́ sọ̀rọ̀ sókè. ìbọn ẹni tó níbọn kí ló pa ẹ̀yin méjèèjì kí lẹ fà pọ̀. kí ló fẹ́ dẹ̀ wá pọ̀ kí lè bí àtẹ̀jọ́ fẹ́ bá ṣe àwọn ọmọ tí mi ò mọ̀ ládùúgbò tó kàn dédé wá dúró mi sí mi lára já fìyẹn lẹ̀ by the time tá a bá wádìí ẹ̀ wò tán tá a bá wádìí ẹ̀ wò tán ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ yẹn mo mọ̀ pé o máa rán lọ́wọ́ sẹ́yìn bá ìgbàbọ́ ni bẹ́ẹ̀ ni wo pásítọ̀ ṣe ti rí nǹkan tínú bá ti bí aláàgó tán ohun ẹ̀ máa wálẹ̀ wọ̀ọ́ ni ẹ wò ó ti bínú tán afẹ́ tètè lọ bú bọ̀bọ̀ yẹn kí lè fẹ́ rí mi fún ṣẹ́ fẹ́ rí wa papọ̀ ní abẹ́ má dárí mi. ẹ ò bọ̀rọ̀ Sàámú kò tiẹ̀ ní ìtẹ́jẹ́ kí n fẹ̀yìn àti pásítọ̀ lẹ̀ bá máa rí oyè yín báyìí. nígbà wo nìyẹn ìgbà wo la fẹ́ yọjú ètò wà lẹ́yìn. ó di next week máa rí yín. alágo pọ́nfúrọ̀ ẹ sà ẹ rí pọ́wọ́n bọ̀bọ̀ yẹn change ṣé ẹ rí pọ́wọ́n alágo change sà. ṣé alágo ni ẹ ń pè wọ́n ni. alágo ń jẹ́ alágo jẹ́ pọ́nfúrọ̀ ohun ẹ̀ change ẹjọ́ kí ló lè mọ ohun ẹ̀ change. bàdá Sàámú ẹ má bínú. ìgbà ṣòro la máa mọ rẹ tó ń lọ. ẹjọ́ kí lè fẹ́ rí mi fún ẹjọ́. ẹ má bínú bàdá Sàámú mo mọ̀ pé èyí tẹ̀ ń gbé bọ̀ ìyẹn yàtọ̀ sí èyí tèmi fẹ́ rí yín fún ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ ni wọ́n ẹ jókòó ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. ẹ wo ohun tẹ́ ẹ bá fẹ́ sọ ni kẹ́ ẹ sọ mi ò jókòó ẹ sọ sí ẹ sọ speak up. bàdá Sàámú Ọlọ́run rán mi sí yín ni o Ọlọ́run lòun fẹ́ lò yín ó ní ẹni ìyàsọ́tọ̀ ní yín. Ọlọ́run fẹ́ lò mí. bẹ́ẹ̀ ni fún kí ni. ó fẹ́ lò yín ọ̀nà tí Ọlọ́run wá fẹ́ gbà fi lò yín ó fẹ́ commit nǹkan kan sí yín lọ́wọ́ ni ó wá ní òun fẹ́ jẹ́ kẹ́ ẹ béèrè gẹ́gẹ́ bó ṣe wà nínú Matthew 7:7. ẹ má kóòtù sà ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ ẹ sọ kíákíá rí i pé inú ń bí mi ẹ má kóòtù ń tẹ́ kóòtù yẹn ẹ ṣe bá kà látòkè délẹ̀ ẹ ṣe wà máa bọ́rọ̀ yín lọ ẹ sọ papọ̀ ẹ jọ. Ọlọ́run fẹ́ commit sí yín lọ́wọ́ òun náà ní ẹ̀bùn ńlá kan Ọlọ́run fẹ́ fún yín ní ẹ̀bùn ó wá fẹ́ kẹ́ fún ara yín béèrè lọ́wọ́ òun. fẹ́ fún mi lẹ́bùn. bẹ́ẹ̀ ni. ẹ̀bùn olóyèdè ọláyà. rárá à ń sọ nípa ẹ̀bùn ẹ̀mí ṣe rí àwọn ẹ̀bùn ẹ̀mí yìí tá a bá wọnú 1 Corinthians chapter 12. ẹ má kóòtù sà ẹ jọ Ọlọ́run fẹ́ kí n béèrè ẹ̀bùn ẹ̀mí. ó fẹ́. ṣé ohun tẹ́ ẹ ṣe pè mí gangan ni. bẹ́ẹ̀ ni oríṣiríṣi ẹ̀bùn ló dẹ̀ wà àwọn ẹ̀bùn oríṣiríṣi ni ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kẹ́ ẹ súnmọ́ òun tẹ́ ẹ bá súnmọ́ òun tẹ́ ẹ tiẹ̀ wá ń wá sílé Ọlọ́run lóòrèkóòrè at least bó jẹ́ ọ̀ṣà ni àfihàn sí department kan tá a bá ti ń dáwó ẹ tiẹ̀ máa gba owó ẹ máa bá wa ka owó wa ẹ máa bá wa tọ́jú ẹ̀. ìyẹn dáa tó bá jẹ́ kwaya ńkọ́. àkwaya tí kwaya tẹ̀ ń sọ yẹn àwọn orin táwọn ń kọ́ ń church ó yàtọ̀ sáwọn orin tẹ̀ ń kọ́ níta. orin wo ni orin Jésù orin wo làwọn kan ń ta ṣé Jésù lórin. Jésù lórin tiẹ̀. irọ́ ni àwa là ń compose Jésù lórin àwa là ń compose ẹ̀ la máa fi Jésù kún. ẹ̀bùn tá a bá máa gbà yín sínú ìjọ àti mọ department a máa fi yín sí. ẹ̀bà mẹ́ta kò lè yó mi o ẹ fi sí kó tó bí mẹ́fà ẹ fi wọ́n lè fi yẹn gbọ́ rẹ jọ́ọ̀jì wọ́n lè má kọ yẹn kó fi gbọ́ rẹ tóònù tí mo fi kọ́ iná òun náà máa fi kọ́ orin awo ẹwọ ẹjọ ṣebí o tí ẹ tẹ ṣe pè mí nìyẹn kì í ṣe pé owó wà purpose ẹ fi pè mí nìyẹn
kò sí wàhálà. ẹ jọ̀ọ́ tó Ọlọ́run gbógun ti àwọn tó ń gbógun ti mi fìjà fún àwọn tó ń bá mi jà oríṣiríṣi yẹn ibo ló wà nínú Bíbélì ẹsẹ̀ wo. ẹ̀dùn yẹn wà ní Psalm 35 but ẹ nílò yẹn. ẹ ṣe sà mo ti mú yẹn bẹ́ẹ̀ 75 ẹ bá ń kọ́ síbì kan. mí pé bọ́dà Sàámú sí ilé. ẹ sì lé. mo ní láti rí bọ́dà Sàámú. Yo, bro, my nigga ain't around. But we having a rehearsal today. We are going to do what possible can they buy. Oh shit. Kí ló ṣẹlẹ̀? Kí lélẹ̀? No, but Sam, this can never be you. Yes. So you ain't mo mọ̀ pé neat. Yes. Mo mọ̀ pé smart. Yes. Mo so afinju tu ni. 100%. Àti wọ́n ní meaning gbogbo eléyìí. Ṣé kò tí ì gbé àbí? You are wet. Gbogbo bẹ̀ yìí tútù. Oh wet. Abẹ́ mi náà yìí gbogbo bí abẹ́ mi náà Oh tútù. wet. Ó tútù wọnú pátá mi ni o. Alájákọ̀rè. bọ́dà Sàámú. Báwo ni? ẹ̀yin náà ni mo wà. bọ́dà Sàámú àwọn kan náà nídìí yín fún gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí reason tó ṣe nídìí yín nìyẹn but why tẹ́ ṣe wà báyìí. Báyé mi ṣe rírì. Ara mi tutù mo dẹ̀ ń bọ̀ nínú àdúgbò àwọn èèyàn dẹ̀ ṣe ha. Ṣé ọ̀pá ayé ẹni tó ṣe lé fún mi ṣé ọ̀pá ayé ẹ̀ ti bàjẹ́. Wọ́n dán mi lé mi lórí o. Wọ́n fẹ́ ṣe yẹ̀yẹ́ mi níṣẹ́. Wọ́n ti bọ́ọ̀lù wá pé kó dá mi lóhùn káyé ẹlẹ́gàn bàjẹ́ gan ni. Ẹ má wọrí. Wọ́n dán mi lé ẹ lórí o. Lé mi lórí. Wọ́n fẹ́ ṣe yẹ̀yẹ́ rẹ níṣẹ́. Kọ̀mọ́ tó pẹ́ kọ̀mí ládùúgbò. Wọ́n ti bọ́ọ̀lù wá pé kó dá ẹ lóhùn káyé ẹlẹ́gàn bàjẹ́ o. Orin tí mo kọ ní ìsinsìnyí làwọn kwaya mi ti gbé sórí sẹ́. Ayé ẹlẹ́gàn tí bàjẹ́ níbi kan wà kò dé ní dákun wọn láìláì. Wọ́n domi lé ẹ lórí o. Wọ́n fẹ́ ṣe yẹ̀yẹ́ rẹ níṣẹ́. Àmọ́ ó ti bọ́ọ̀lù wá pé kó dá ẹ lóhùn káyé ẹlẹ́gàn bàjẹ́ o. Ẹsẹ̀ mi mo lọ dé mi lómi lórí Dọ̀tun Òǹjó. Bẹ́ẹ̀ yẹ síbí orin Dávídì 35 kí ni nǹkan tó sọ? Kàṣíẹ́tì. ó ní Olúwa gbógun ti àwọn tí ó ń gbógun tì mí. Olúwa gbógun tàwọn tó ń gbógun tì mí. fi ìjà fún àwọn tí ń bá mi jà. Orí sí orí. Olúwa bá ń dojú ìjà káwọn tó ń bá mi jà. Dí àṣà àti àpáta mú. Dí àṣà àti àpáta ogun yẹn kó o dì músẹ̀ tó dùn omi sí mi lára. kí o sì dé fún ìrànlọ́wọ́ mi. Go on. Fa ọkọ̀ yọ pẹ̀lú. Àwèrè. Ọkọ̀ ni. Ọkọ̀ ohun ìjà ni. Ọkọ̀ ló ń jẹ lógún ọkọ̀ ni kàdáadáa. Wọ́n ní fa ọkọ̀ yọ ọkọ̀ fà yọ. kí o sì dènà àwọn tí ń ṣe inúnibíni sí mi. Mọ ọkọ̀. Àdókò bẹ́ẹ̀ ti tán. Ààrẹ tó 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 sọ fún ẹ̀dá ẹ̀dá. Sàpàdà. Sàámú. Ẹ jẹ́ kan wẹ́ nìyẹn. Ẹ jẹ́ kan wẹ́ nìyẹn kan. Ẹ jẹ́ kan wẹ́ nìyẹn gan. Tani. Ṣé ẹ̀yin tẹ̀ wá lọ́kàn náà ẹ̀ rí? mo rẹ́ nìyẹn èmi rí ó fi nǹkan dúdú ó fi kọ́ba ojú ẹ̀ mú sí. Ẹ̀yin náà rí àbí? mo rí. Ó ṣe kí ni? ó fi nǹkan bójú. Alpha. Ààrẹ ń bọ̀dì. You can find us. Alpha. You can find no one, bro. Ẹ̀rẹ̀ ní bọ́ọ̀dì. Ààrẹ ń bọ̀dì. Ẹ̀rẹ̀ ní bọ́ọ̀dì. Ọlọ́pàá ló máa yanjú ilé. Sójà kan máa wà lára àwọn tó máa yanjú ilé.
eléyìí kò ṣọ̀rọ̀ ọlọ́pàá kò ṣọ̀rọ̀ sójà. Ẹ̀wọ̀n mo ti ń rí kíní yìí ó dàbí more spiritual o. Báìbù jẹ̀yẹ́ lọ́wọ́ mi ẹ̀yin náà lè gbé báìbù yìí fún mi ẹ̀wọ̀n. Ó máa bẹ́tà kẹ́gbọ́n spiritual pẹ̀lú ọ̀rọ̀ yìí kẹ́ praise o. Àdúrà ló gbà o. Kí wọ́n kí ó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́. Kí áńgẹ́lì Olúwa kí ó máa lé wọn. Bẹ́ẹ̀ ni áńgẹ́lì Gabriel, I know you are very close to me. Uriel, I know you are my friend. Ẹ máa lé àwọn ọ̀tá mi pàápàá jùlọ ẹni tó ń dá omi lé mi lórí. Kí ọ̀nà wọn kí ó ṣókùnkùn. Kí ó sì máa yọ̀. Ọlọ́run o, kọ́ wà nínú granite jẹ́ kó yọ̀ wọ́n lọ́hùn. Kọ́ wà nínú sharp sand Ọlọ́run jẹ́ kó yọ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni kí áńgẹ́lì Olúwa kí ó sì máa pa kẹ̀rán. Kí áńgẹ́lì Olúwa kí ó mo máa jẹ́ sí Bíbélì kà kó lè direct ṣe tí mo fẹ́ ṣe fún Ọlọ́run. Kí áńgẹ́lì Olúwa kí ó sì máa lépa wọn. Kó máa lépa wọn nítorí pé ní àìnídìí òun ni àwọn wọ̀nyí sí kíni. Ok, nítorí ní àìnídìí òun ni wọ́n di àwọn wọn sílẹ̀ fún mi. Wọ́n ń wá ihò sílẹ̀ wọ́n ń wá ihò sílẹ̀ fún ọkàn mi ní àìnídìí. Kábíyèsí bàbá Olúwa o, ní àìnídìí ní àwọn ọ̀tá òun ni wọ́n ń wá kòtò sílẹ̀ fún mi. Fúnra ara wọn ni kán kó sí Ọlọ́run. Fúnra ara wọn ni kán kó sí Ọlọ́run. Àwọn ọ̀tá tí wọ́n wá kòtò sílẹ̀ fún mi, tí wọ́n gbìyànjú láti bí mi ṣubú, Ọlọ́run jẹ́ kán kó sínú ẹ̀. Tó lè máa domi lù mí lára káàkiri, Ọlọ́run jẹ́ kán kó sínú kòtò. Bẹ́ẹ̀ ni kò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọmọ ìgbàlà tó bá wà nínú ẹ̀mí ibikíbi tó bá wù kàn wà kó bá mi hallelujah sọ̀rọ̀ mi o. Orí bẹ́ẹ̀ ẹ gbà ládùúgbò yìí ẹ gbà. Arákùnrin, ẹ wá kándù méje pẹ̀lú àgbọn mẹ́ta. Ẹ gbàdúrà fún ọjọ́ mẹ́ta gbáko. Ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run pé k'Ọlọ́run ṣẹ́gun fún yín. Gbogbo ogun tó ń jà yín tí ò jẹ́ kẹ́ bẹ́gbẹ́ pé. Tó bá ti di ọjọ́ mẹ́ta yẹn tẹ́ ti ṣe gbogbo àdúrà yẹn tán, ẹ wá mú àgbọn yẹn ẹ fi nu gbogbo ara yín. Ẹ lọ sọ sórí àpáta. Ó dà pé before that ẹ ti kọ́kọ́ sọ̀kan tẹ́lẹ̀ kẹ́ tó sọ ilé náà. Yes sir. Ẹ̀yin kọ́ lẹ nìyẹn sir. So that's na here you dey, where I don dey call you. Timothy pin here, pastor no. Why you no pick my call? Ta ni yín? Tantas ni. O mo tala bó ṣe. Madam, ẹ take it easy. Man of God lẹ́yìn tẹ́ ń bá sọ̀rọ̀ yìí. Ikú dẹ̀ máa pa ẹ́ pẹ̀lú man of God tó dárúkọ yẹn. Ẹ bá mi bí man of God yìí, you no sabi me. You no know me, na me o. Who you be? Na me o. Ta ni yín? Na me o. Make I loud am. Loud wetin? Who you be? Who I be? Ẹ no wàhálà. Máa já yín. Mi máa rí ẹyin ṣe bó mọ̀ mi ni. Ṣé rí bó ṣe wà yìí? Ọkọ mi ni. Olóṣó dẹ̀ ni mi, olóṣó gangan tó mú standing. Bẹ́ẹ̀ ni. Ẹ wo bí ṣe bí mo ṣe wà gan kò ń ṣọkọ mi o. Customer dáadáa ni. Tájọ́ ń transact business tó ń wọlé tó ń jáde. Daddy. Daddy. Ẹ máa ṣe tí ń jàre. Ẹ ṣorí ẹ wá pín rárá báyìí ṣá. You dey mad ni. Now you tell me say you no know me before. Mo dẹ̀ jẹ́ kó mọ bó ṣe ń lọ. Wo bí. Sorry, mo ti ní good news fún ẹ o. Bí mo ṣe wà yìí, I don pregnant for you. For who? For you. Wá jẹ́ kó rí ẹ pé o. Tó bá dún nínú yẹn ni jẹ́ kó rí ẹ pé o. Tètè yá jáde kó ìmọ̀ yín sí kó lọ bá àwọn tẹ̀jọ́ ṣèrànù káàkiri o. Ibi like say you dey mad. Tó bá sọ dáàdì tí n bá fún wọn nígbàjú, ó dà kó ti já wèrè. Wọ́n bí jẹ́ kí n sọ fún ẹ. Ṣé orí oyún tó wà nù mí yìí? Now you get am. And if you no give me the money, I go dey allow all those customers make dem dey enter, make dem dey go. Yes o. Susan, kúrò lórí òkè yìí ṣeéṣe. Ìbá bá kúrò nǹkan. Màmá fi àṣẹ sọ̀rọ̀ òdì sí ẹ. Màmá fi àṣẹ sọ̀rọ̀ òdì sínú ayé ẹ. Máa pray pa. Máa jẹ́ kí n gbàdúrà sí. Yes. I dey come back o. I go go now. I go come back. If I come, all this your ball. Ó máa pòórá ni. Olóṣì, when you dey do tẹ, you no know. I dey come. What? Oh my God. Definitely I must be in the wrong place.
No, you are at the right place. Please don't go. Oh, you must be mad. You must be mad. Daddy. Daddy. Kò sí problem. Okay, sir. Ọlọ́run á gbàkóso. Àmín Jésù. Ṣé mọ̀ pé kò yẹ kẹ́ máa la àmúrẹ̀ ṣá? Ló yẹ kí n máa lò. N bá wí kẹ́wọ́ ẹ lè fàkísà bóra o. Kí là ń sọ tí ò tiẹ̀ dùn lẹ́nu yín ojú òtún ẹ̀ tún tì ẹ̀ tún sọ̀rọ̀ ẹ̀ tún lẹ́nu ọ̀rọ̀ ta ló yẹ kó ti kúrò ní community ká ẹ ti sọ lọ ẹ̀kọ́ dójú tì wá ní náà. Èwo pastor àtolúṣó wọn jọ ń drag ó dàbí. Ó dà fún yín o. Ẹ má yọ̀ mí. Ẹni ìjà òde bá ló ń pèrè ẹ̀ lọ́kùnrin. Kí lẹ fẹ́ ṣe? Gba yín létí iná sọ láti inú yín ẹ̀ẹ́dẹ̀ búrò sójú. Adé di gbogbo tí yẹn ráúráú. Onítìjú àgbà yàrá dáradára. Pastor. Pastor sọ bẹ́ẹ̀. Pastor sọ bẹ́ẹ̀. Quiet. Tí n bá tún gbọ́ sọ kẹ́ tó pe bẹ́ẹ̀ tọ̀ gbogbo kọ̀kọ́ sí ẹ̀yìn bàtà yìí máa fi fọ́ borí yín orí yín máa fò lọ báyìí á máa fò lọ dáhùn àbí kò ń ṣe yín ni. Lọ́dún ìgbà tó mọ obìnrin ti kú omi bẹ̀ kó débí mọ́ lọ́dún ìgbà yẹn tó tún débí. Kò débí mọ́ àbí. Ara ló máa sọ pa ẹ́. Ara náà pa ẹ́. Nísù jọ má ṣe bẹ́ẹ̀. Má ṣe bẹ́ẹ̀. I dey tell you now, ìwọ àti tani, pastor ọ̀nà, olóṣì, wọ́n bí jẹ́ sọ fún ẹ, jẹ́ kí n sọ fún ẹ, that last time tí mo ra wá jẹ́jẹ́ mi èló ni mo béèrè lọ́wọ́ ẹ, just 1.2 million, you no fit give me, I dey call your number, you no dey pick your call, see àgbo, I go show you, o ṣàmì tó ń bá fa, Susan lórúkọ mi, ṣorí lẹ́yìn ẹni yìí, 500,000 ó tún ti gorí ẹ o, if you no come give me, I go show you see àbí olóṣó confirm olóṣó ìwọ bá wo kéré pastor sọ bí àwọn ìkíná ń pè ẹ́ tí n bá fi lè lọ tí mo bá padà wá if you don't give me the money tí mo bá padà wá lásán wo máa gbé kámẹ́rà wá máa kó àwọn onílù wá máa kó àwọn pírẹ́sì máa jẹ́ kó mọ orí pásítọ̀ tó ń ṣe. ẹ sùn gbà àǹtí ṣé ẹ kọ́ṣẹ́ pẹ́ńtà rí ni. èmi ò kọ́ṣẹ́ pẹ́ńtà rí o mi ò kọ́ṣẹ́ kankan àmọ́ iṣẹ́ tó Ọlọ́run fún mi látòde ọ̀run ó ló ṣó ni mi I dey service any man bẹ́ẹ̀ ṣe wo èrè yìí o oyún ẹ̀ wà nù mí o but if you get money you fit service me now if I don't see money I go dey play dey go ṣé kí n fún yín nọ́mbà mi. dream mama ní o máa ń dìde nọ́mbà yín. mi gbọ́ tó sọ. ẹ jẹ́ pé fún yín. bí bọ́ mo tẹ̀ fi fóònù mi ò mú dání láti ló ti kú. Dádì máa ti lọ. Pastor sọ bẹ́ẹ̀. Mo ní ẹni tó ń dò mí lù mí mo fẹ́ rí gangan lójú àlá mi mo fẹ́ rí lójú àlá mi ọ̀tọ̀ ni tí mo béèrè ọ̀tọ̀ ni tí mo rí olóṣó lóyún fún pásítọ̀ olóṣó lóyún fún pásítọ̀ pásítọ̀ sọ bẹ́ẹ̀ can that be possible? SAAMU Alajò. Yes sir ohun tí mo rí it is very true. Ohun tí mò ń sọ mo mọ tí mò ń sọ sà ẹ sà mo rí wípé ẹ fún olóṣó lóyún ó dẹ̀ di dandandandan ó máa bímọ fún yín ó dẹ̀ tún tẹ̀ mọ́lẹ̀ ó tún ní mission house ló máa gbé so lójú àlámì kẹ̀dẹ̀rì tó bá lọ eventually jẹ́ pé olóṣó yẹn padà bímọ fún yín ṣàkóso ló máa dímọ mí nínú ìjọ kò dẹ̀ sí bóyá máa dímọ mí nínú ìjọ tí ò ní coordinate àdúrà pàápàá jùlọ lọ́jọ́ Sunday kíláfẹ́ ṣe o àti pàdé àwọn obìnrin rere gan nínú ìjọ ta ló máa handle ẹ̀ olóṣó ni o. Bra Saamu. Sá. Mo ní kẹ́ lọ gbàdúrà. Bẹ́ẹ̀ni sá. Kẹ́ béèrè fún ẹ̀bùn pàtàkì lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni sá. Ẹ̀bùn wo lẹ béèrè fún? Èmi ò máa rántí béèrè ẹ̀bùn kankan inú mà bí mi mà ní ẹni tó dò mí sí mi lára nínú bí bíbélì tẹ fún mi ń bí yẹn ṣàǹkì mi ò jí ẹ̀yin lẹ fún mi bíbélì tẹ fún mi ń bí tó wà nílé mi yẹn ó dàpá gbára wà ń bẹ̀ mo ka bíbélì yẹn báyìí pé gbogbo ogun pátápátá tó wà nínú bíbélì kó lọ bá ẹni tó dò mí lù mí ni n bá sùn mo ní kọ́ lọ́run fi bí ó ṣe máa bá mi discipline tó dò mí lù mí kó fi hàn mí ẹ̀yin ni mo lọ rí sá mo kàn rí bẹ́yìn àti olóṣó ṣe ń kiss ni bólóṣó ṣe dì mọ́ yín tó ibi náà ló wà tó wá bá yín jà gidi ló bá ní pé dán o máa bímọ fún yín
ó dìdí sọ ni oní tó bá bímọ tán Jethro nìkan sọ o. O tí mo ní àná Mósè ni o àná Mósè oníkan sọ ní Jethro ohun tó sọ nìyẹn o ohun tó wà lẹ́jọ́ bí lò ń bí kan sọ ń blessing ohun tó wí nìyẹn o. ṣé mi pé àlá tí ò lè ṣẹ òun lè lè tẹ̀ láì. ó ní pé olóṣó sọ pé kan sọ ọmọ òun tó bá bímọ tán kan sọ ń Jethro. níbo ni irú ẹ̀ ti fẹ́ wáyé ìbáṣepọ̀ kí ló wà láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn. bíi ti báwo. Rasamu ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. pásítọ̀ dádì ẹ kú ṣe olúwa o ẹ kú ṣe olúwa sà ẹ kú ṣe olúwa ságbọ́dọ̀ dọ̀tún. ẹ káàbọ̀. Yes sir. Yes sir. Rasamu, as you can see ẹ rí wípé mo ti ní àlejò ẹ jọ̀ọ́ ẹ wá máa lọ. ní kí ni àlejò wo lẹni ṣé torí eléyìí tó délẹ̀ ṣe ni pé kí n máa lọ. Excuse me please just don't insult me mi ò bá ti wá síbí báyìí o torí Ọlọ́run kí ló fẹ́ fa gbogbo insult yìí ná ẹ wò Rasamu ẹ jọ̀ọ́ torí Ọlọ́run please just don't drag me into this nonsense. tí bá insult ẹ kọ́ kí ló máa ṣe o ti lé kíní blue sójú àbí o ti lọ ra lẹ́ẹ̀dì blue Chelsea o ti ra lẹ́ẹ̀dì blue o ti rà jọ tó yẹ pé tó bá ti lé blue sókè báyìí o máa mọ́ mi lójú ní akọ òṣì mo máa bẹ̀rẹ̀ mo lọ wọ́n sọ it's not my best colour my best colour is purple tó yẹ kí purple ló lò mo lè bá bu ẹ so ti yẹ ẹ sìn níwọ má kọ ẹ lábùkù ni gbọgbọgbọ tó sọ wípé tó o bá ti lo blue sójú kó o máa ṣakọ sí mi mo bàjẹ́ fire tó o bá careful o máa tẹ́ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. pásítọ̀ ẹja máa bọ́rọ̀ wa lọ jàre sẹ́mo kò lóṣó lóyún fún yín. Rasamu kí lè ń tẹ̀lé láti sọ yìí náà mo ní kí ni ìbáṣepọ̀ tó wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ kó lè ṣẹlẹ̀. bíi ti báwo. báwo ni wọ́n sọ pé òjíṣẹ́ Ọlọ́run àti olóṣó tó jẹ́ òkùnkùn pé wọ́n jọ ní nǹkan papọ̀. Can you imagine? Sherry, at times I just wonder what exactly goes on in your brain. Báwo lè ṣe máa ń reason náà? No, mi ò kàn tẹ̀lé imagine. Kí ló báwọn lọ ṣe papọ̀? Pastor olóṣó wọ́n hook up. Haba, ẹ wò at times ṣe rọrọ̀ yín kéèyàn kọ́ tiẹ̀ dákẹ́ kó máa wò ni. Jọ̀ọ́ṣó máa ń ṣe medical check up. Tó bá kí n ṣe tẹ́lẹ̀ máa ṣe o. Torí mi mọ géègì tí ẹ̀mí ẹ wà. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí o kàn ẹ́ òun ló fẹ́ parẹ́ lórí èyí. Wọ́n ṣe kọ́ yín ní English nìyẹn ẹ̀mí ọlọ́mọ yẹ kó ṣe tẹ́rẹ́tẹ́. Níwọ̀ yìí ó wà bẹ́gbà tó olóṣó ń bá wọn sùn ni. Àbó wà bẹ́gbà tí olóṣó sọ pé ó máa bímọ fún wọn pé tó bá jọkùnrin kan sọ ní Jethro tó bá jóbìnrin kan sọ ní Blessing. Ṣó wà bẹ́ẹ̀ ni àbó wà lójú àlá mi. Rasamu, time up. Àkókò yín ti tó báyìí ẹ ti lè máa lọ. Ẹ kò sí wàhálà no problem. Ẹ káàbọ̀ ẹ lè fẹ́ rí mi. Rasamu ó yẹ dìde ẹ wá máa lọ. Ṣé mi mọ́ tó bá bí? Ṣebí nítorí man tó kó dádùúgbò tó ọ̀rá ń bẹ̀ sọ̀rọ̀ wẹ̀rẹ́wẹ̀rẹ́ ṣe bọ́ọ̀rọ̀ ẹ̀ ló fẹ́ wá fi ṣáàdùà lọ́dọ̀ pásítọ̀. Bọ́bọ́ yẹn ti jalè rí ní Shoprite. Ó dẹ̀ máa ti gbóná gan. Tó bá mú yín ẹ̀yin méjèèjì wọ́n máa fẹ̀yìn ti dóngóyárò ni. Kì í ṣàgbà igi dóngóyárò náà máa fẹ̀yìn yín tì. Tú ẹ báyìí wọ́n ní lọ́dọ̀ búba rẹ̀ fún yín ìbọn ọlọ́dẹ àdúgbò ni okú gbé nìyẹn. Dádì ẹbó lóṣó lájọṣepọ̀ sá o kí lẹ má ṣe sí lójú àlá mi. Rasamu ẹ make sure pé kẹ́ tó kúrò níbí báyìí ẹ kúnlẹ̀ sórí òkè ńbẹ̀ yẹn kẹ́ gba àdúrà. Jonah Mr. Jonah mo kò máa fẹ́ fagídí kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ni. Kí ló ṣẹlẹ̀? Johannesburg. Ẹ fi mí lẹ̀ kí ló ṣẹlẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ sọ. Johannesburg. Kí ló ṣẹlẹ̀? Ni mo fẹ́ rí ẹ ni mo fẹ́. Ẹ má rí mi kẹ́kẹ́sù yín lọ kẹ́kẹ́sù yín lọ. Kémi kéṣù lọ. Bẹ́ẹ̀ ni náà. Ṣé léṣù ni mí ni? Eléṣù ni yín eléṣù ni yín a pàdé níbi iṣẹ́ yẹn ẹ̀ẹ́dẹ̀ bójú mi jẹ́ ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bá tèmi jẹ́ àkódà náà. Níbi iṣẹ́ tí mo ti pàdé ẹ̀ tán béèrè lọ́wọ́ mi pé ṣé mo mọ̀ ẹ́ rí mo dẹ̀ ni mo mọ̀ ẹ́ rí wọ́n dẹ̀ ní kí ni mo mọ̀ ń pa ṣé nǹkan tí mo mọ̀ ń pa ṣé kí n má sọ ní ṣó fẹ́ kó bá mi ń bẹ̀ ni ṣé mi ní sọ nǹkan tí mo mọ̀ ń pa ẹ ni mo lè sọ nǹkan tí mo mọ̀ ń pa ẹ mo jẹ́ kó mọ̀ pé olóorun ni ẹ́ èmi àti ẹjọ́ ìwé taizí láti ìtọ́sìn ká tó dọ́pẹ́ olúwa ó ti sùn lọ àtúpàdé lóṣòdì láì ṣe ṣàìdì àjọwọ́ mọ́tò lóṣòdì gbogbo àti ìdárẹ̀ náà ó ti sùn. kí n tì í ṣé kí n sùn ni. ṣé bó ṣe sùn yẹn dàdí. Ṣé wọ́n béèrè nǹkan nípa mi kọ́ béèrè nǹkan nípa mi lọ́wọ́ ẹ̀ ṣé ò ní mọ nǹkan tó fẹ́ sọ.
tọ́lá àbẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ mi nípa ṣé kí n má sọ ni ibi kejì kedere tí mo ti sọ fún ọ pé o sùn fóòmù náà ta mẹ́ ṣé kí n má jẹ́wọ́ fún ọ pé o máa ń sùn gan ni. tẹ bá sọ fún pé mo sùn nǹkan kí ló ṣẹlẹ̀. ẹni bá sùn jù wọ́n máa tọ̀lé. èmi á tọ̀lé. bó ṣe sùn yẹn kò dáa. ẹ mọ̀kan mo ti wá rí sí pé ẹ̀yin gangan lógun ayé mi ẹ̀yin gangan lógun ayé mi Ọlọ́run àdé bá mi ṣẹ́ yín nínú ayé mi bá mi ṣẹ́ yín nínú ayé mi ṣe gbọ́. ó jẹ́ farabalẹ̀ àdó alánà yìí ó ní mo ìlàlà nípa ẹ o. ẹ lálà sí mi. ẹ ló jáde aláwọ̀ lẹ̀ ńlá sí mi aláwọ̀ lẹ̀ ńlá sí mi ẹ bá tọ̀tà mi jẹ́ ẹ wá sọ fún mi ẹ lálà. ẹ lọ sàlàyé fún wọn lè jáde aláwọ̀ lẹ̀ ẹ ló gbé kúrò nígbà jáde. blanes. ẹ̀yin aláwọ̀ gidi wọlé fẹ́ lá ṣàlẹ̀ lálà gidi ni. Jonah. lọ́jọ́. Jonah ó ti dùn lẹ́yìn rẹ̀ ó ní lálà sẹ́gbọ̀n màmá o èrè ti ká lára kò mẹ́gbọ́n yẹ ẹ mọ́ ẹ̀rọ lọ́la sí wàlẹ́ yìí ẹ̀rọ lọ́la sí wàlẹ́ yẹ. Ibeli mi dà. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ ti jí. Sister Blessing. Sá. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan, mo tẹ̀ lọ bá yín mú wọ kíchìn mo fẹ́ lọ ṣògì fún yín ni. Ògì fún mi. Bẹ́ẹ̀ni. Kí ló ṣe mí? Kò sí nǹkan kan tó ṣe yín bọ̀, ẹ máa ní ìdògì mọ̀. Mo ní kí ló ń ṣẹlẹ̀ aṣọ mi dẹ̀ lẹ́fẹ̀ẹ́ pògì fún mi kí ló dé? Mo dry clean aṣọ yín ni. Bíbélì mi kọ́. Mo ti gbé wọlé wà ní bedroom mi. Jésù Kristi, Bíbélì mi ní bedroom. Kò sí nǹkan tó ṣe, everything is safe, ẹ má wò. Kí ló wá dé tí mo yí wà báyìí? Daddy kò sí nǹkan tó ṣe yín. Ẹ wò sir, at this point, ó dà yín pé I have to come straight because àwọn Yorùbá bọ̀ wọ́n ní òkú kì í farapamọ́ fẹ́ni tó máa wẹ̀. Daddy ẹ wò, at least ẹ mọ̀ mí dáadáa. Èmi àtọkọ mi a máa wá sọ́dọ̀ yín, a máa wá ṣe prayer. Ìgbà tí àdúrà gbogbo bá ṣe gbàdúrà látọjọ́ iná mi rí kankan so èmi àwọn tí ó máa ń pé kéèyàn tẹsẹ̀ lé bọ̀ ẹ mọ ṣáà lọ sọ́dọ̀ àwọn babaláwo. Olùgbẹ́ ṣe ń wá sí ọ̀dọ̀ wòlíì sọ bẹ́ẹ̀ ẹ tún lọ ọ̀dọ̀ babaláwo a ní kí ló ṣẹlẹ̀ gangan. Ìdádì nǹkan tó ṣẹlẹ̀ náà ni mò ń try láti ṣàlàyé fún yín báyìí náà. So ìgbà tí mo ṣáà lọ sọ́dọ̀ babaláwo yẹn so wọ́n wá fún mi ní ìkọ̀kọ̀ wọ́n ní pé kí n lò pé tí n bá ti lò báyẹn pé so èmi àtọkọ mi ní alẹ́ àná pé ká ṣáà ní nǹkan papọ̀ so pé bọ̀ tó pẹ́ jù kóòrùn tó wọ̀ lónìí. Daddy, can you imagine? Mọ́kọ mi ṣe pè mí nírọ̀lẹ́ àná ni ẹ pé pẹ́pẹ́ tó ń wà ní Màdúgùrí o pé òun ò ní lè wálé gbọ́dọ̀ tún la wọ́n ò gbé. Ẹ sọ̀rọ̀ náà. Ẹni kẹ́ ní sùúrù sáà ní sùúrù. Ṣé mọ̀ pé ìgbà tẹ́ débí ní lẹ́ẹ̀kan yẹn ṣé mọ̀ pé ṣe prayer fún mi ṣé mọ̀ pé mo kúnlẹ̀. Ẹ tó ṣe prayer ni. So ìgbà tá a ṣáà ṣe prayer yẹn ṣé mọ̀ pé ẹ mu juice àbí. Mo dáràn juice tí mo mú. Kí ló wá ṣe bẹ́ẹ̀? Daddy ẹ dáhùn ṣebí mi rí ẹ̀yìn rẹ̀ ṣé èèyàn kankan sí. Kí ló wá ṣe? Gbàtẹ́ ṣáà mú tán ẹ wá sùn ẹ sùn ìbò Daddy ẹ wò bẹ́ẹ̀ ṣe sùn tó alàgbà sọ bẹ́ẹ̀ òun ò sùn. Wọ́n sùn. Jésù Kristi. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ wo alàgbà yẹn gan ní sáṣọ jù yín lọ ṣe ló kàn ṣàrànjú tó ń ṣe tó ń fẹ́ òun àpẹ alàgbà burú tó alàgbà tó kò burú ẹ wo àmọ́ Daddy ẹ wá o. Mo wá sílé yín. Ẹ wá sílé mi ẹ̀dẹ̀ tún wá síbí àdúrà tẹ́mi ṣàǹgbà ní pé léè tẹ́ ẹ wá yìí kí gbogbo ẹ̀ kó dúró síbẹ̀. Gbogbo ẹ̀ ò ní dúró síbẹ̀. Gbogbo ẹ̀ ò ní dúró síbẹ̀ lórúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀ ò ní dúró síbẹ̀ ẹ máa ṣàmì o. Mi lè ṣàmì. Ẹ wo alàgbàṣẹ́ tẹ̀ wá délé ìta sọ yẹn kékeré ni gbogbo ilé yẹn o. Ṣẹ́nu yín bò tí o bá tiẹ̀ bò kò sí wàhálà o tẹ́ bá ti tanná sí báyìí mi á bá yín bu epo sí ni ó máa láòdù ẹ̀ ní o. Kẹ̀yà ṣe kí ni kẹ̀sí pop ìní tìjú o ẹ ṣe rí mi náà tí mo dá tó leléyìí bó bá di level yẹn mi ìwà òkè tó ó bẹ́tà kẹ ẹ sì bu ẹ o bá láòdù ẹ alàgbà ní yín ta ni ò fẹ́ bímọ fálàgbà kò sí wàhálà àmọ́ tẹ́ bá ti fẹ́ kó rí bẹ́ẹ̀ láàrin èmi àti yín
Ṣẹ́rí gbogbo kó má dúró tẹ̀ ń sọ yẹn tí ò bá dúró ìrìn yín kẹ̀kan ó jẹ́ kí n gbá yín lójú ní títì ẹ̀yin lẹ ẹ wò ògì ṣé kí n fi mílíkì sí i. Ògì oṣù wọn lẹ́nu ẹ má jẹ́ mi rárá ṣébè fún yín o ẹ má jẹ́ mi rárá sọ̀rọ̀ òdì sí yín o. Ẹ wò tó bá jẹ́ tẹ́lẹ̀ rárá ẹ wò tó bá jẹ́ rárá lẹ lò ní bíbá ìláìpẹ́ yẹn rárá yẹn pè mí ẹ jẹ́ ká kúkú fi ṣe físíkà tí n bá gbógìdè kẹ́ yìí sórí alàgbà ẹ dùn tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ yẹn ńgbà tẹ́ ń sùn ẹ wò ẹ jẹ́ àṣẹ ńgbà tẹ́ sùn náà ẹ kọ́kọ́ mú ògì náà mo ń bọ̀ alàgbà bẹ́ẹ̀ tó wà sálẹ̀ yẹn ẹ kù. Jésù Jésù Bọ̀dá Sàámú ṣé mo lè fi àṣírí sí yín lọ́wọ́? Ẹ fẹ́ fàṣírí sí mi lọ́wọ́ dáadáa ẹnu mi bò ẹ̀yin náà mọ ẹ̀yin fún ara yín mọ̀ kẹ́nu mi bò. Bọ̀dá Sàámú àṣírí eléyìí tí mò ń sọ ó yàtọ̀ sí bí mo ṣe mọ̀ yín o. Eléyìí àṣírí tí máa tọ́jú sí yín lọ́wọ́ tí ò dẹ̀ ní tú sí ẹnikẹ́ni lọ́wọ́ ó ní mò ń sọ o. Pásítọ̀ sọ bẹ́ẹ̀ àtijọ́ mọ́ra dáadáa ní community àti tó gbà wò ẹ mọ̀ pé lè fàṣírí sí mi lọ́wọ́ ẹ mọ̀ pé tó bá fò mí sí mi lẹ́nu tó bá bo mi sí mi lẹ́nu báyìí wọn ò ní tú dànù èmi rè ẹnu ni mo bò yìí mo ti bo ẹnu kékeré àṣírí kó àṣírí àìmọye àṣírí tó wà nínú mi àìmọye àṣírí tí mo mọ̀ tí mi ò sọ ìwọ̀n bá kùn tẹ́rí tó ara yọ bẹ́ẹ̀ oúnjẹ kan ló kún bẹ́ẹ̀ àṣírí ló kún bẹ́ẹ̀ àṣírí èèyàn kan rè àṣírí èèyàn kan rè àṣírí èèyàn kan rè àṣírí èèyàn kan rè tẹ́ ẹ bá sọ títọ̀ lọ yín sìn màá mọ ibi tí màá gbé sí nínú mi àṣírí ni mo fi kùn mí gbé. Ọ̀dà àṣírí eléyìí tí mo fẹ́ sọ ẹ jọ̀ọ́ ẹ bá mi fi pamọ́ ẹ má jò tú síta. Ibi ni mo pè yín tí mo sọ fún yín pé ẹ̀mí Ọlọ́run ní kí ẹ béèrè nǹkan tí ẹ ń fẹ́ ìyẹn ẹ̀bùn ẹ dẹ̀ béèrè ẹ̀bùn nígbà tẹ́ padà wá bá mi ó hàn gbangba wípé ẹ̀bùn àlá òun lọ́lọ́run fún yín fúnra yín lẹ sọ fún mi ohun tẹ́ ẹ rí nípa mi. Bọ̀dá Sàámú bí mo ṣe wà yìí mo ti fall victim mo ti kó sínú nǹkan tẹ́ ẹ sọ̀rọ̀ ń pa ẹ. ohun tí mo wá sọ fún yẹn mo ìrántí clearly o ara ẹ̀bùn mi tọ́lọ́run tó fún mi látòdì ọ̀run wá tí ò ní di kí n ṣẹ̀ṣẹ̀ gbàdúrà sí o ní memory memory mi sharp mo sọ fún yín wípé ẹgbọ́n ló ṣó torí Ọlọ́run ayé mi o. Kí ni kí lẹ̀ ń wá. mi ìrántí mú fóònù mi dání ni. Bọ̀dá Sàámú kí lẹ̀ ṣe. mo fẹ́ fi rìkọ́dù ní irú ọ̀rọ̀ yìí má gbàgbé ẹ mo fẹ́ rìkọ́dù ẹ̀ torí ọjọ́ ẹ mọ̀ máa lè máa rántí wípé ṣé pé lóòótọ́. Olúwa ṣeun ó ti pé mẹ́ta mo ti ń wá bọ̀dá olórí burúkú káàkiri. Kí ló ṣẹlẹ̀ kí ló dé. wọ́n gbọ́ wípé ọ̀dọ̀ yín ni wọ́n wà ogun ayé mi rèé Ọlọ́run dẹ̀ ṣe ogun ayé mi ti ṣe báyìí. Ta ló ogun ayé yìí. Bọ̀dá Sàámú yìí ni bọ̀dá Sàámú burúkú yìí lógun ayé mi. Fún kí ni báwọn náà ṣe jogun ayé yìí. Pásítọ̀ ẹ ti gbàgbé nǹkan tẹ́ sọ fún mi ni. Ẹ pẹ̀lẹ́ ẹ tí a bá ní kí a wò báyìí ẹ ti tó ọmọdún mélòó. mo ti lé ní 50 o. ẹ ti lé ní 50 years. Ó dà irú iṣẹ́ wo ni ká sọ wípé ẹ̀ ń ṣe àbí ta ni ká pè ní ọ̀gá yín. Orin ni mò ń kọ aago ni mò ń lù Sàámú ọ̀gá mi. Bọ̀dá Gani orin lẹ̀ ń kọ ṣùgbọ́n aago lẹ̀ tún ń lù Sàámú lọ̀gá yín ṣé Bọ̀dá Sàámú ni ẹ̀ ń sọ́n pa ẹ̀. ẹyẹ méjì kò ń jáṣà òun wà. Bọ̀dá Sàámú ni ọ̀gá yín ṣé inú yín dẹ̀ dùn wípé Bọ̀dá Sàámú lọ̀gá yín ẹ lè fi wọ́n yangàn níbikíbi. ṣíṣe ẹ wo pásọ sọ bẹ́ẹ̀ ṣe rí inú rádaràda yìí Sàámú ń ṣe yẹn bó ṣe ń ṣe yẹn ó mú wálé ṣàfihàn rówó. ẹ̀yin náà gbọ́n tẹ́ sọ nínú rádaràda tí Bọ̀dá Sàámú ń ṣe èèyàn ń ṣe rádaràda inú yín dẹ̀ dùn láti máa tẹ̀lé wọn at your age. no ọ̀rọ̀ háhá kọ́ ohun tẹ̀mí gbìyànjú àti sọ fún yín ni pé ẹ nílò láti gbàdúrà ẹ̀yin fúnra ara yín ẹ gbàdúrà ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ k'Ọlọ́run kó la ọ̀nà yín lórí òkè wòlíì sọ́bẹ̀tẹ̀ wà ilẹ̀ máa kúnlẹ̀ sí tẹ́ máa ti bẹ Ọlọ́run pé Ọlọ́run mo gbójú mi sókè sí ọ Psalm 121 níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá lẹ́yìn tẹ́ bá gbé ojú yín sórí òkè wọn nìtàn Olúwa á dẹ̀ fi ibi tí ìrànlọ́wọ́ rẹ̀ wà á dẹ̀ fi yé yín
so ẹ máa kúnlẹ̀ sórí òkè yìí ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ pé k'Ọlọ́run kó lànà ti yín fún yín. wòlíì sọ bẹ́ẹ̀ ẹ wo ìwọ̀n ẹwí ẹ̀ èso náà ń bẹ́ o àdé bóyá kẹ́ ẹ lọ dá ọ̀gbẹ́ni yìí dárí mọ́lẹ̀ bí adarí pọ́n yìí kẹ́ ẹ lọ dá lóhùn náà bóyá kẹ́ ẹ bá dá lóhùn tán ẹ wá fún mi ní àdúrà mi iye mi máa ṣe iye ẹwí ẹ̀ èso náà ń bẹ́ n kò lè fi sàmúlẹ̀ kí ṣe sàmú èsì ń ṣe. èsì ń ṣe. èsì ń ṣe sàmú. kò dẹ̀ sí ohun tó ṣẹ̀yìn náà. èsì ń ṣe mí. ẹ kúnlẹ̀ kẹ́ máa gbàdúrà. Jésù Kristi Olúwa wa àdúrà yín ti gbà ẹ dìde. ẹ kú àdúrà Ọlọ́run tó ń lànà fún èèyàn á lànà fún yín. ẹ̀mí Ọlọ́run ti kọ sí mi nípa yín. ohun tí Olúwa ń sọ náà ni wípé mo máa kọ sáàmù oríṣi mẹ́ta fún yín. Yes sir. sáàmù yín lẹ máa kà sí omi ní ìgbà mẹ́ta. sáàmù yín nígbà tí ẹ bá ti kà sí omi ní ìgbà mẹ́ta ẹ wá dà á sí orí ogun ayé yín láti orí títí dé èékánná ẹsẹ̀. orí ogun ayé mi. bí mo yẹ sọ gẹ́lẹ́ náà nìyẹn ẹ rí i dájú pé ẹ dà sórí ogun ayé yín láti irun orí títí dé èékánná ẹsẹ̀. tí ẹ bá ti ṣe èyí ogun ayé yín ti ṣe kí ni o. ogun ayé mi ti ṣẹ́. torí pé ẹ fi ẹnu ara yín sọ ogun ayé yín dẹ̀ ti ṣẹ́. àmín Jésù. orí òkè sọ bẹ́ẹ̀ láwàyé ohun tí ènìyàn bá ti sọ ó di dandan kó ṣe mọ́ lára. tẹ́ ẹ bá ti fi lè da omi sórí ogun ayé yín láti orí dé èékánná ẹsẹ̀ ogun ayé yín ti ṣe kí ni o. ogun ayé mi ti ṣẹ́. ẹ kú ẹ dáadáa. ogun ayé mi ti ṣẹ́. o ẹ sọ dáadáa. ogun ayé mi ti ṣẹ́. ogun ayé yín ti ṣẹ́ so ẹ kú oríire náà. ẹ ṣé dáadé. Oh my good God. Ogun ayé yín tí mo ní kẹ́ ẹ gbàdúrà sí. Ṣé bọ̀dá Sàámú wà lógun ayé yín ni? Pásítọ̀ ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ̀dá Sàámú ló ti fẹnu bọ ayé mi jẹ́ tí mi ò ríṣẹ́ gbà. Ibi iṣẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ mi ni mo ti lọ lẹ́yìn ẹ̀ tí wọ́n fún mi iṣẹ́. Ìgbà tí mo ṣe fáìndìsì mi wọ́n lọ́mọ bọ̀dá Sàámú rí. Bẹ́ẹ̀ ni àwọn ológun ayé mi. Bẹ́ẹ̀ ni inú mi wá dùn pé orí òkè ń bí ni mo da ilé kẹta sí ogun ayé mi ti ṣẹ́. ogun ayé yín ti wá ṣẹ́ báyìí. Ó ti ṣẹ́. kò ṣẹ́ o. ogun ayé yín ò ṣẹ́. bó bá ọ̀rọ̀ ò ṣe kí ń yé yín báyìí. báwo la ṣe máa sọ̀rọ̀ fún yín tí ò dẹ̀ ní yé yín. mo dìídì sọ fún yín categorically mo ní kẹ́ ẹ da omi láti orí tiyín fúnra yín kẹ́ ẹ dà dé sàlẹ̀ kẹ́ ẹ fi wẹra yín mọ́. Sọ pé orí tèmi gangan ni kí n dálé. Orí ta lógún wà. Ẹlógún ayé mi ni kí n dálé mo ti ń dá sí wọn lára. Ẹ lógún. Ibẹ̀ yìí lẹ lógun ẹ̀yin lógun ń jà ẹ̀yin náà lẹ máa fi omi tẹ́ máa fi wẹra yín mọ́. Báwo lẹ ṣe wá fi ogun ayé tiyín tẹ́ wá gbé pàdé ogun ẹlẹ́ni. Ewu ni ẹlẹ́ni innocent man ẹni tí o mọ nǹkan kan ewu bẹ́ẹ̀ lọ kó tiyín tẹ́ máa fi kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni báyìí. Yóò mọ. Imagine irú gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ máa jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa jẹ́ kó máa yé yín. Ó yé mi. Bọ̀dá Sàámú tẹ̀ ń wò yìí bọ́lá ń ṣe kẹ́ wọn tó kò kàn yẹ kéèyàn máa rí gbogbo èèyàn bí ẹni tí ò nítumọ̀ ni ẹ̀yin wá lọ gbé ogun kékeré tiyín ẹ lọ gbé pàdé ogun ńlá. Náà kéde máa wá wo Bọ̀dá Sàámú bó ṣe wà yìí Ọlọ́run ti lo àwọn fúnra wọn ó ti lò wọ́n fún mi. Olúwa o. Ó lò wọ́n fún mi bí wọ́n ṣe wà yìí wọ́n ríran sí mi wọ́n sọ àlá sí mi ṣẹ̀dẹ̀ mọ̀ pé pẹ̀lú àìkíyèsára mi torí èmi ti rò nírò wípé kí ló fẹ́ jáde látẹnu Bọ̀dá Sàámú mo ti wò níwò wípé mo jù wọ́n lọ nínú ẹ̀mí ṣùgbọ́n màá tó sọ ìran yẹn fún mi tí mi ò gbọ́ ẹ wò ó mo ti wà nù ẹ̀ báyìí o mo ti wọ̀ báyìí o Ọlọ́run nìkan ṣeéṣe òun ló lè yọ mí kúrò nù tí mo wọ̀ yìí so ìdí ènìyàn tá a ṣe gbọ́dọ̀ máa fojú pààyàn rẹ tá a dẹ̀ ṣe gbọ́dọ̀ máa gbọ́ràn so ogun ayé yìí ogun tó tíìkì ni o ogun lágọ ni o àfi kẹ́ ẹ mọ bí ẹ ṣe máa wá ọ̀nà láti fi rí wípé ẹ wá ṣe àtúnṣe yẹn pátápátá. Sàámú ní Ọlọ́run ẹjọ́ ẹ má bínú pẹ̀lẹ́ ṣe gbọ́. ẹ ń dé sà oore lẹ ṣe fún mi oore lẹ ṣe fún mi kálẹ̀ mi ti mọ̀ ní gbogbo bàtẹ́ tí máa ń domi tẹ́mi lórí yẹn Bọ̀dá Jọ́nà gbogbo bàtẹ́ tí máa ń domi lórí yẹn mi mọ́ máa ṣeré mi mọ́. Pásítọ̀ orí ìwọ̀bọ̀ ti burú lórí òkè Bọ̀dá Sàámú. ẹ wá o ṣé àwọn kan ṣe jẹ́ kí n mọ̀ ṣe pé olóṣù ẹ farabalẹ̀ o orí ìwọ̀bọ̀ ti bàjẹ́ sà. ẹ̀bùn àlàtẹ̀ sọ wípé Ọlọ́run ti fún mi pé mò ń lá yẹn for real bẹ́ẹ̀ lórí tó ti yẹ yín sìn nítumọ̀ wípé kí ni mo lálàá níbi ìjẹrin àbíjọ́ wo báyìí pé mo rí ọ̀rákùnrin
ó gbé kiri kan bí èlùbọ́ báyìí àwọn èèyàn bíi mẹ́rin wá sáré tẹ̀lé lẹ́yìn orí ẹ ló ń gbé lọ yìí orí ẹ ló ń gbé lọ yìí ó kàn dàlú ọ̀bọ kan lára ni àfi bíi pé ọ̀bọ yẹn ti mọ̀ ọ̀bọ yẹn dẹ̀ mú èlùbọ́ yẹn ó fi rárá dáadáa àfi bó tún ṣe gbé lùbọ́ ló bá gbé ọjà ṣàpọ̀n ló bá lọ láàrin ọjà ṣàpọ̀n ọba tún lé pẹ̀lú drone bóyá tún ja èlùbọ́ síyàn kan lára nìyẹn ìyẹn bá tún fi rárá òróró ló gbé dání òróró lẹ́lẹ́kẹta bóyá fẹ́ dà báyìí wọn jẹ́ kó dà ó ní mò ń wá wèrè kiri fún pé kí n lè sọ fún un ǹjẹ́ mọ̀ pé òróró kẹta yẹn olódì àsìmí lára ẹ̀ èmi ló di oore yẹn fún èmi tó jẹ́ pé Ọlọ́run ti ń lò tí mo ti ń lálàá mo sọ fún pásítọ̀ sọ bẹ́ẹ̀ mo ní mo lálàá pé olóṣó mo lólóṣó máa sọ̀kè fún yín o ọwọ́ àṣẹ̀ṣẹ̀ ń bá mi sọ pẹ̀lẹ́kún bó ṣe wọlé bọ̀ náà nú omi ojú wọn pẹ̀lú mi ti gbọ́délẹ̀ o for real ó dàpọ̀ olóṣó ti lóyún fún wọn. pírẹsà mú báwo lè ń ṣe báyìí náà mi ò tí ì conclude ọ̀rọ̀ mi ẹ ti ń sọ̀rọ̀ eléyìí ṣé ìṣẹ̀bẹ̀lẹ̀ láṣìírí. mo fẹ́ kọ́rọ̀ mi fìdí bọ́lẹ̀ ní mímọ́ kí wẹ́rẹ́ náà bọ̀ ń bí gbọ́ mi àfi tó bá jẹ́ pé Ọlọ́run òkú ló kù tí mo sìn pẹ̀lú tó ṣe fẹ́mi ṣàbọ̀ yìí abọ́gbọ́ wà á máa kán lù mí kiri ni tó o bá wà ní abẹ́ ṣáwà abọ́gbọ́ tó wà lábẹ́ ṣáwà tó mi ò bá tán ní reservoir lókè o ò ní kúrò lábẹ́ táàpù ìwọ tí wàá rí odò ògùn tí wàá kàn déédéé bẹ́ sí ó dẹ̀ láyà ó dẹ̀ láyà ó láyà sọ bẹ́ẹ̀ ẹ̀ ń lọ́kì mọ́ mi lọ́wọ́ ẹ wọ́ sí ju ọ̀bẹ yìí lọ o ṣé kò ṣe fẹ́ jẹ́wọ́ ìṣẹ̀yìn fún mi ni abẹ́ẹ̀kọ́. SAAMU ALAJO SAAMU ALAJO SAAMU ALAJO oṣù bá tán mo fẹ́ gbowó mi SAAMU ALAJO oṣù bá parí mo fẹ́ gbowó mi SAAMU ALAJO SAAMU ALAJO máa gbó owó mi bó pẹ́. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn.